ṣé ẹ rí ewé tí mo mú dání yìí? Oríṣiríṣi orúkọ òun ni Yorùbá ń pe ewé yìí. Bẹ́ẹ̀ tún ni ìwúlò ewé yìí ó tún pé oríṣiríṣi. Màá mú àǹfààní bíi mẹ́ta wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Tí ewé yìí tó ṣe ń pé ó wúlò fún kódà gan àwọn ẹlòmíì wọn á tún máa jẹ. Àmọ́ àwọn àǹfààní tí mo fẹ́ mú wá nípa ewé yìí fún yín lọ́jọ́ tèní, ẹ jẹ́ ń padà sílé agodo lọ́hùn-ún torí ojú ọjọ́ yìí ó dàbí pé òjò fẹ́ rọ̀. Ẹ jẹ́ ń padà sílé agodo láti lè jẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní ètò yìí lẹ́kùnrẹ́rẹ́. Ẹ bá mú tákàdá àti gègé kọ̀wé. Ewé yìí yóò wúlò fún ọ tó ń wò mí. Gbogbo ẹ̀yin náà tẹ́ mọ́ ń lọ ọ̀dọ̀ àfáà oníjálàbí àbí tẹ́ mọ́ ń lọ ọ̀dọ̀ àwọn bàbá oníṣègùn láti lè wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé yín. Tẹ́ ẹ bá gbọ́ ètò yìí látòkè délẹ̀ lọ́jọ́ tèní, ó dá mi lójú pé èyí tẹ́ fi kó owó ribiribi lọ ọ̀dọ̀ àfáà oníjálàbí yẹn kò nílò nǹkan kan lọ́dọ̀ yín. Kẹ́ ẹ kàn wá ewé yìí kẹ́ ẹ fi ṣeun tẹ́ ẹ fẹ́ ni. Ẹ jẹ́ kí n padà sílé agodo torí pé òjò náà ó ti ń fún báyìí kójò mọ́ bàbá gbogbo irinṣẹ́ wa jẹ́. Ẹ jẹ́ n padà sílé agodo. Má gbàgbé tákàdá àti gègé kọ̀wé o. Àṣírí àwọn àgbà ni mo fẹ́ fún yín lórí ètò lọ́jọ́ tèní. Ẹ mọ bá mi bọ̀ nílé agodo. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì Ìrírí Ayé TV. Mo kí yín káàbọ̀ sílé agodo Ìrírí Ayé TV. Ewé tí mo fi hàn yín tẹ́lẹ̀, mo ní oríṣiríṣi orúkọ ní Yorùbá máa pè é. Àwọn kan máa pè é ní ewédú, àwọn kan máa pè é ní ọ̀yọ́, àwọn kan sì máa pè é ní àbíwẹ̀rẹ̀. Kì wá ṣe gbogbo ìgbà náà lèèyàn lè pe ewé yìí láwọn orúkọ tí mo pè yìí. Ó lákòókò téèyàn lè pè é ní ewédú, ó nígbà téèyàn lè pè é ní ọ̀yọ́, bẹ́ẹ̀ ló tún nígbà téèyàn tún lè pè é ní àbíwẹ̀rẹ̀. Torí ewé yìí, ewé kan tó lágbára ni. Kódà àwọn oníṣègùn òyìnbó náà fọwọ́ sí i pé ewé yìí ní àwọn èròjà aṣaralóore tó pọ̀ lára. Ìyẹn àwọn vitamin tó pọ̀ ń bẹ lára ewé tá à ń sọ yìí. Ìgbà ó la lè pé ewé yìí ní ọ̀yọ́. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà. Mò ń bọ̀ mi tí dé. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Ẹ má fi ṣèbínú, amójú ẹ̀rọ mi ní mi ò tí ì rántí dárúkọ mi. Ẹ má bínú, òjò tó lé mi wọlé ló fà á. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí tẹ́ tí ì darapọ̀ mọ́ wa. Ẹ wo ibi funfun tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀nì sí nísàlẹ̀ yìí. Òun ni kẹ́ẹ̀tẹ̀ kẹ́ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì táwa yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò táwa yìí. Ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ìgbà wo la lè pe ewé yìí ní ọ̀yọ́? Mò ń bọ̀ mi tí dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní tá a bá fẹ́ lo ewé yìí fún ẹ̀yọ́nú ayé, ọ̀yọ́ la máa ń pè é tí a bá fẹ́ lọ jà àbí tí a bá fẹ́ lọ rà á lọ́jà. Bó o bá débi tó o ti fẹ́ jà, gba ewé yìí kó o pè é ní ọ̀yọ́. Tó o bá fẹ́ lọ rà á lọ́jà náà ni, tó o bá débi tí wọ́n ti ń tà á, sọ pé ọ̀yọ́ ló fẹ́ rà. Ìyẹn tó bá jẹ́ pé ẹ̀yọ́nú ló fẹ́ lò ó fún. Ètò mọ̀ sí ní pé kí tọmọdé tàgbà kó mọ yọ́nú sí ọ. Lẹ́yìn tó o bá já ewé yìí àbí tó o bá ra ewé yìí tán, gbìyànjú kó o jó pẹ̀lú atare ẹyọ kan kó o wá fi epo kó o fi là. Ẹ̀yọ́nú gidi ni. Àbí kó o mú ewé yìí kó o gún pẹ̀lú ọṣẹ kó o mọ wá fi wẹ̀. Gàgàgà ẹ̀yọ́nú gidi ni. Ìwọ náà ti rí pé kò fẹ́ ná ẹ ní nǹkan kan púpọ̀. Èló ni wọ́n ń ta ewé yìí tó o bá dọ́jà. Ìwọ náà ti rí báyìí. Tó o bá lọ ọ̀dọ̀ àwọn oníṣègùn àbó lọ ọ̀dọ̀ àwọn fáwọn jálàbí tó bá ní kó lọ mú sẹ̀kántì mílù wá, nǹkan tí wọ́n ó ṣe fún ẹ kò ní ju eléyìí náà lọ. Ẹ̀yin àfáwọn jálàbí, mo tọrọ àforíjì díẹ̀ rèé tí mo ní kí n mú wá nínú iṣẹ́ yín fún àǹfààní àwọn olólùfẹ́ ètò wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí. Ní báyìí, àbíwẹ́rẹ́ ló kàn. Ìgbà ó la lè pe ewé yìí ní àbíwẹ̀rẹ̀. Mò ń bọ̀ mi tí dé. Ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́
lórí ètò. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. mo kí yẹn káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé tv. àmójú ẹ̀rọ mi ní kí n sọ fẹ́yìn aráalé gbogbo ẹ̀yin ohun ìfẹ́ SOMIDA fọ́nsà wọ́n ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ sanwó iṣẹ́ fún àwọn àǹfààní jálàbí o wọ́n ní kẹ́ ẹ sanwó iṣẹ́ fún wọn gbogbo àwọn oníṣègùn ẹ sanwó iṣẹ́ fún owó tẹ́ ẹ bá san yìí àṣẹ kan ní lọ́tọ̀ ẹ mọ́ torí pé nǹkan kékeré kan náà gbélé yín lọ́wọ́ kẹ́ ẹ mọ́ sanwó rẹ̀ ẹ̀yin àǹfààní jálàbí mo kí yín púpọ̀. mo kí bàbá mi lágbòkú lọ́hùn bàbá mi ajé hashimi bàbá mi láti Ṣakí bàbá aziz mo kí yín púpọ̀ níbẹ̀. mo sì kí bàbá mi náà láti lu pèdèpọ̀ lọ́hùn bàbá mi ajé ibrahim jẹ́gẹ́dẹ́ ẹ bá ń kí ìbílẹ̀ ọmọ pẹ́ lọ́dọ̀ yín bẹ̀. àwọn morúkọ téwé ń jẹ́ bẹ́ẹ̀ náà morúkọ tégbò ń jẹ́ ọba mi elédùà yóò mọ̀ fún yín ṣe ẹ bá ń ṣàmì àdúrà. ìgbà wo la lè pe ewé yìí ní àbíwẹ̀rẹ̀? tí a bá pe ewé yìí ní àbíwẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé a fẹ́ fi ṣe ìwòsàn faláboyún ni. ìyẹn aláboyún tí oyún rẹ̀ ti ń kọjá oṣù 6 tí ti ń lọ 7 ìwòsàn rẹ̀ òun la fẹ́ fi ṣe tá a bá pè é ní àbíwẹ̀rẹ̀. wọ́n ní tí a bá fẹ́ lọ já ewé yìí àbí a fẹ́ lọ ra ewé yìí lọ́jà náà ni àbíwẹ̀rẹ̀ la pè é. ẹ mọ́ pè é ní ewédú ẹ mọ́ pè é ní ọ̀yọ́ àbíwẹ̀rẹ̀ ni kẹ́ ẹ pè é tó bá jẹ́ aláboyún lẹ fẹ́ lò fún. lẹ́yìn tó o bá ti gbé ewé yìí délé wọ́n ní kó o gbo ewé yìí dáadáa kó o wá gbé fún aláboyún náà kí aláboyún ọ̀hún kó mọ mú díẹ̀díẹ̀ ó dá mi lójú pé pẹ̀lú àṣẹ àwọn àgbà oyún yìí wẹ́rẹ́ báyìí náà ni ó bí lọ́jọ́ ìkúnlẹ̀ rẹ̀ torí ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́ ẹnìkan kì í gbẹ̀bí àgùntàn. gbogbo ẹ̀yin aláboyún tẹ́ wà létí ìgbọ́ ọjọ́ ìkúnlẹ̀ yín ò ní ṣòro ẹ bá ń ṣàmì àdúrà. kò tó tì tán síbẹ̀ o wọ́n ní tí ọmọ bá kọrí sókè nínú ìyá rẹ̀ èyí tó yẹ kí ọmọ mú orí wá tọmọ ọ̀hún bá lọ kọrí sókè àwọn ìgè àdùbí kan náà máa ń pè wọ́n ní tó o bá já ewé yìí tó o gbó dáadáa tó o gbé fún aláboyún ọ̀hún tí aláboyún ọ̀hún mú léraléra bí ọ̀sẹ̀ 2 wọ́n ní kò sí àní-àní ọmọ yìí yóò padà wáyé bọ́mọ ṣe ń wáyé ni. mo ṣe bàgbà ìbàyín àgbà tẹ́ morúkọ téwé ń jẹ́ ìbàyín àgbà tẹ́ morúkọ tégbò ń jẹ́ èyí tí mo wí lórí ètò yìí mo ní fi ṣàǹfààní fáwọn olólùfẹ́ wa lórí ìkànnì ìrírí ayé tv ni yóò mọ ju yín ṣe ẹ bá ń ṣàmì àdúrà. gbogbo àwọn nǹkan tá ń kà fún yín yìí ẹ̀yin náà ti rí pé kò fẹ́ ná yín ní owó púpọ̀ kan kò fẹ́ ná yín ní ìlàágùn púpọ̀ kan ṣùgbọ́n tẹ́ ẹ bá ti mú gbàgbọ́ yín dání ó dá mi lójú pé yóò ṣiṣẹ́ fún yín. àmọ́ tó o bá lọ wò ó pé ewédú lásán ọbẹ̀ yọ̀ lásán èyí tá a fi ń jọ kà tó o bá lọ fojú tẹ́ńbẹ́lú wò ó ṣe àmọ́ kò ní ṣiṣẹ́ fún ẹ. ṣùgbọ́n tó o bá ṣe pẹ̀lú gbàgbọ́ rẹ̀ ó dá mi lójú pé báwọn àgbà ṣe ní yóò ṣiṣẹ́ yìí yóò padà ṣiṣẹ́ fún ẹ. ìgbàgbọ́ rẹ̀ òun ni ó mú ẹ lára dá. ìgbà ó wá lálẹ́ pé ewé yìí ní ewédú mò ń bọ̀ mi tí ì dé ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. ìrírí ayé tv àwa ni bàbá. mo kí gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà nílùú pèdèpọ̀ lọ́hùn-ún ẹ bá ń kíyà ohun ìfẹ́ SOMIDA níbẹ̀ ẹ bá ń kí bàbá ohun ìfẹ́ SOMIDA níbẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ bá ń ṣàmì àdúrà ẹ pọ̀n mí jìnnà lórí ètò tá a wà yìí. àní tá a bá pe ewé yìí ní ewédú ó túmọ̀ sí pé a fẹ́ fi jàmàlà nù ó túmọ̀ sí pé a fẹ́ fi jọkà a fẹ́ fi jẹ̀bànù bó bá jẹ́rọ̀ mo pa ẹ̀yin àgbà tẹ́ wà létí gbọ́ àwọn ẹlòmíín ní táwọn bá rọ́kà táwọn bá tí ì réwédú sérí rẹ̀ kì í lọ bó ṣe yẹ kó lọ. torí ẹni tó fẹ́ ṣe ewédú yìí tó bá mọ̀ ọ́n ṣe dáadáa torí mo gbọ́ pé gbogbo èèyàn náà kọ́ ló mọ ewédú ṣe ẹlòmíín ó ṣe ń gbà míì kò ní yọ̀ dáadáa ṣùgbọ́n tẹ́lòmíín bá ṣe báyìí ìmọ̀ ń gbé ó ti yẹ́yìn tẹ́ wà ní bá ní gbé lọ́hùn-ún mo kẹ́yìn ti bá ní gbé lórí ètò. wọ́n ní ẹni tó bá mọ ewédú yìí ṣe tó bá ṣe dáadáa tó o bá lọ rí àmàlà sórí rẹ̀ kódà gan kí yànmùyánmú mọ jẹ lákòókò tó ń jẹ lọ o tiẹ̀ ní mọ̀ pé yànmùyánmú kan ń jẹ o lè mọ̀ pé ẹ̀fọn ń jẹ ìwọ ó mọ jàmàlà bẹ́ẹ̀ ni ẹ̀fọn yóò sì mọ jẹ̀wọ́ náà. ẹ̀yin ará Kétu ṣérọ́ ni mo pa ni mo mọ̀ pé ẹ̀yin lẹ́ni àmàlà lọ́dọ̀ yín lọ́hùn-ún mo kí gbogbo ẹ̀yin ọmọ Kétu tẹ́ wà létí ìgbọ́ ẹ̀yin ọmọ àkàbà ìdènà ẹ̀yin ọmọ kúẹ́kúẹ́ ẹ̀yin ọmọ kúẹ̀kúẹ̀ ẹ̀yin ọmọ bẹ́dẹ̀ ẹ̀kú àtàlà lọ kàbí bẹ́ẹ̀ kọ́ mo kí gbogbo yín ẹ bá ń kí kábíyèsí lọ́dọ̀ yín níbẹ̀. gbogbo ẹ̀yin sisi mi náà gbogbo ẹ̀yin òrékelẹ́wà òrékelẹ́sẹ̀ gbogbo ẹ̀yin omidan tẹ́ wà létí ìgbọ́
ẹ jẹ́ kí n fẹ́yìn náà láṣìírí ewé yìí torí ewé yìí náà yóò padà wúlò fẹ́yìn náà tẹ́ ẹ bá gbọ́ ohun tí mo sọ yìí dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Gbogbo ẹ̀yin sísí mi tẹ́ wà létí ìgbọ́ mo tiẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí ètò kan tá a ṣe wá lọ tí mo fún yín ní àṣírí kan yín pé tí ojú ara obìnrin bá fẹ̀ ẹ lọ já ewé báyìí kẹ́ ẹ lò ó dá mi lójú pé ojú ara yín tó fẹ̀ yóò padà di ní kódà wọ́n ròyìn pé ẹ tó kù ní virgin ni kàí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan ti wá fún mi lábọ̀ wọ́n ní bá kórede ewé ọ̀hún ṣiṣẹ́ gan-an kódà gan àwọn kan sọ fún mi pé ọkọ tàwọn tó ṣe ń pé ìmọ̀ ń jáwọ́ ṣọ́ọ̀bù tàwọn tẹ́lẹ̀ ní jùà kan nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní lo ewé yìí tipátipá lọkọ tàwọn fi ń gbá pẹnáǹtì wọlé fún àwọn mo ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ẹ lò ó sì jẹ́ fún yín gbogbo ẹ̀yin náà tí ẹ fẹ́ mọ̀ nípa ewé ọ̀hún a ti ṣètò ẹ̀ sẹ́yìn lọ́hùn-ún nínú sí àwọn obìnrin kọ́ mi ò rántí àkọlé rẹ̀ àmọ́ ẹ lọ gbọ́ lókè lọ́hùn-ún àwọn tí wọ́n dán ewé yìí wò wọ́n ní ewé yìí ṣiṣẹ́ gan tí ojú ara obìnrin bá fẹ̀ tẹ́ ẹ bá lo ewé yìí ojú ara yín yóò dínkù torí àwọn ẹlòmíì àwọn ọkùnrin míì tójú ara obìnrin bá ti fẹ̀ báyìí wọ́n máa ń wò ta ni ẹlòmíì ò gbádùn ẹ̀ mọ́ ẹ lọ wo ètò yìí lókè lọ́hùn-ún kẹ́ ẹ wo àṣírí yìí nínú rẹ̀ ṣùgbọ́n èyí tí mo fẹ́ wá fún yín yìí òun ni pé tí ojú ara obìnrin bá kéré díẹ̀ tí ojú ara obìnrin bá kéré torí obìnrin míì náà wà nísìnyí kódà ó ti bímọ ṣùgbọ́n ojú ara rẹ̀ ó fún báyìí ni kódà tipátipá ni baálé rẹ̀ fi ń wọlé rẹ̀ wọ́n ní tí ojú ara obìnrin bá kéré jù tí àti ṣeré lọ́kọ-láya bá wá dogun tó wá já sí ń pé tipátipá ni ọkọ rẹ̀ fi ń gbá pẹnáǹtì wọlé fún ẹ̀ tipátipá ni ọ̀rẹ́kùnrin rẹ̀ fi ń gbá pẹnáǹtì wọlé fún ẹ̀ wọ́n ní ẹ lọ já ewé yìí ìyẹn ewé ọyọ́ yìí bẹ́ẹ̀ bá ti já wọ́n ní ẹ gún pẹ̀lú ọṣẹ díẹ̀ ní kẹ́ ẹ fi gún kí ewé yìí kó pọ̀ ju ọṣẹ yìí lọ kẹ́ gbé fún obìnrin ọ̀hún kí obìnrin yìí kó máa fi ọṣẹ yìí kó máa fi fọ abẹ́ rẹ̀ pẹ̀lú omi tútù ló bá tán wọ́n ní gbogbo abẹ́ rẹ̀ tó fún pọ̀ yìí gbogbo abẹ́ rẹ̀ tó dí yìí wọ́n ní gbogbo rẹ̀ yóò padà nà yóò padà fẹ̀ tó ṣe ń pé ó máa rí gbádùn ìbálòpọ̀ láàrin ìwọ àti baálé rẹ̀ àbí láàrin ìwọ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ àbí láàrin ìwọ pẹ̀lú àlè rẹ̀ ló bá tán. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní ewédú yìí ó tún máa ń ṣiṣẹ́ fún ara líle kódà gan ẹni tí kúrúnà bá ń dà láàmú ṣe mọ tí wọ́n ń pè ní kúrúnà ẹni tí kúrúnà bá ń dà láàmú lára rẹ̀ tàbí ẹni tí kòkòrò ń da ara rẹ̀ láàmú tí kò jẹ́ kí ara rẹ̀ ó máa jọlọ̀ torí tó bá wo ara ẹlòmíì báyìí àwọn kòkòrò kan ti ń jáde sí i lára kódà ojú ẹlòmíì báyìí àwọn kòkòrò ti ń babẹ̀ jẹ́ bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin àmọ́ makeup làwọn obìnrin fi máa ń gbé tiwọn jù ṣùgbọ́n àwọn ọkùnrin míì náà wọ́n ti ń ṣe makeup ní ìsín o Ọlọ́run ni kó ṣàánú wa. wọ́n ní ewé yìí a máa ṣiṣẹ́ fún àwọn kinní yìí ewé yìí dára púpọ̀ ká mọ́ parọ́ mélòó la fẹ́ kà nínú ìwúlò ewé yìí ṣùgbọ́n àwọn ẹlòmíì náà ò mọ̀jú ń pé kí wọ́n máa ṣe é kán máa jẹ́ lọ ẹlòmíì bá ra ẹ̀bà nílé oúnjẹ báyìí yóò ní ọbẹ̀ yọ ẹnìkan sáà fún òun sérí rẹ̀ ẹlòmíì ò mọ ewé yìí ní abiwẹ̀ rẹ̀ ẹlòmíì ò mọ ewé yìí ní ọyọ́ tí mo mú ìyọnu bá èèyàn jíjẹ náà dára torí mo sọ tẹ́lẹ̀ mo ní àwọn oníṣègùn òyìnbó wọ́n fọwọ́ sí i pé àwọn èròjà aṣaralóore tá ń pè ní vitamin ń bẹ lára ewé yìí bó o bá ń sè é tó o bá ń jẹ yóò tún máa ṣiṣẹ́ lára rẹ náà ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yín pé yàtọ̀ sí jíjẹ ewé yìí tún wúlò fáwọn nǹkan míì. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ wò ó mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu mo ní tẹ́ ẹ bá tó gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà yín àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí mo ní ẹ wo ibi tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí ẹ bá wa tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ìtẹ̀gbọ́n English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá.
ẹ̀yà àgbè mi ṣetán rẹ̀ ló ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ló ìkosùn lékèlékè mi ṣetán rẹ̀ ló ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ni mo wá ẹ̀yin ni mo bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. ìrírí ayé TV àwa ni bàbá.